akandọ̀rọ̀ Awikonko ló kọ́ mi Àjàó àrò ni mi Awikonko aṣọ lójú ọlọ́rọ̀ màmá pé bọ́lọ́rọ̀ bá gbọ́ kí n bàbá ńlá bàbá ọlọ́rọ̀ ó ṣe mo kí gbogbo ọmọ Yorùbá jákèjádò àgbáńlá ayé mo kí wa pa kú ìsinmi òpin ọ̀sẹ̀ mo gbàdúrà wípé ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ láṣẹ lókè pẹ̀ Àkàndá Yẹ̀rú Ọ̀kín Àríjàsòrò Ọlálọ́mí ọmọ Abísújó kọ ìjà kátàkìtì lóru Tọ̀fà àwọn èèyàn mọ̀ wípé bóyá torí oríkì wa ńlọ jẹ́ kí n mọ̀ jàbí orò káàkiri wẹ́ mi ìmẹ́lẹ̀ tẹ́ lè pé ń bẹ̀ ọ̀rọ̀ tó gbé mi wá ọ̀pọ̀ ọ̀rọ̀ nípa pé Aláàfin ládé Aláàfin ọ̀ládé ọ̀rọ̀ oríkì wọn ládé 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 Aláàfin ọ̀ládé adé kí la gbà fáláàfin ẹnìkan kọ́mẹ́ǹtì sórí ètò tí mo ṣe kọjá ọmọ ìyá mi ta lọ́lọ́run náà sọ gbólóhùn kan wípé kí nìdí tí wọ́n fi sọ wípé Aláàfin ọ̀ládé adé Aládìíkún la gbà fáláàfin mo wá ní ó yẹ ká lè sọ̀rọ̀ débẹ̀ and again ó yẹ kí ẹni tó jẹ́ ààrẹ òǹpìtàn kó lè láǹfààní àti sọ̀tàn fún adébẹ̀ torí ó yẹ kí àwọn mọ̀tàn jù bẹ́ẹ̀ lọ ẹni tó kọ́mẹ́ǹtì ní tó kọ lélẹ́yìí Awikonko kò ní dáa fún bàbá rẹ ló fẹ́ kọ ó wá ní Awikonko kò ní dáa fún bàbá ìwọ ọmọ àlè lásánlàsàn yìí ìtàn kò lè yí padà láéláé Ọọ̀ni jẹ́ spiritual father ìran babaláwo ni Ọọ̀ni jẹ́ Aláàfin ló ní ààfin ọba ilẹ̀ Yorùbá ni Aláàfin jẹ́ ìtàn kò sì lè yí padà láéláé wàhálà tó bá dá sílẹ̀ orí kò lè gbé láéláé kò tí ẹ̀ mọ̀ Yorùbá kọ́ gan n ò mọ̀ bóyá yọ́mọ̀ èbó kọ ẹ ń béèrè ọ̀rọ̀ lọ́fẹ́ díẹ̀ gbọ́ ẹ ń sọ̀kò sórí òrùlé lọ́fẹ́ gbọ́ tẹnu onílé arùmọ̀láyé lọ́fẹ́ gbọ́ tẹnu apẹ òkúta ẹ sọ sórí òrùlé arákùnrin kan bá mi sọ̀rọ̀ láti ìlú Ìwó lánàá ó ní ọmọ bíbí Ọ̀yọ́ lòun arákùnrin wá sọ̀rọ̀ ilẹ̀kùn ó ní òun ti ń tẹ̀lé mi ti pẹ́ díẹ̀ o ṣùgbọ́n kinní kan ní máa ń dùn òun lọ́rọ̀ mi tàbí kinní kan ní máa ń bí òun nínú ń pe àkọ́kọ́ gbogbo nǹkan tó bá ti ta lélẹ́fẹ̀ tàbí àpèrè Ọọ̀ni tàbí Ọ̀nìrìṣà pé kíákíá ni mo ti máa gbọ́n dànù ọlẹ́lẹ́ẹ̀kejì tí máa ń bí òun ni pé báwọn èèyàn bá sọ̀rọ̀ ẹyọ kan èmi ò ní dá dúró lórí ẹyọ kan ń mọ̀ fún ọ lésì lọ ni mo wá ló ṣe é mo ní inú mi dùn pọ́ sọ wípé ọmọ Ọ̀yọ́ lòun ìdí tó fi dùn ọ́ nípa ọmọ Ọ̀yọ́ ni ọ́ mo ní kálò kì í sọ ọmọ Ọ̀yọ́ ni ǹbá kan sọ wípé kó o fẹ̀yìntì kó o wá gúgúrú olóyin sẹ́gbẹ́ kan kó o wá ẹlẹ́rìn dòdò sẹ́gbẹ́ kejì bó bá ti ń gbọ́ àwọn ìtàn yìí bẹ́ẹ̀mi ṣe ń sọ báàrẹ́ ṣe ń sọ bóníwá ṣe ń sọ bẹ́lẹ́yìn ṣe ń sọ ìwọ́n mọ rí ẹ̀kọ́ kọ́ ń bẹ̀ ọkàn mọ́ wọn gúgúrú jẹ lọ́mọ mu nǹkan tútù ẹlẹ́rìn dòdò sí lórí mo ní ṣùgbọ́n ọ gbọ́dọ̀ kàn ọ́ ọ gbọ́dọ̀ sẹ́wọ́ mọ́ ọ la torí pé ọmọ Ọ̀yọ́ ni ọ́ mo wá ní kó wò dáadáa o kì í dédé bínú ọmọ àlè nífà o yóò rí i pé èmi kọ́ ni mo bẹ̀rẹ̀ gbogbo tó ṣẹlẹ̀ yìí àbí gbérin ò gbérin ṣe débi kò tó bá bẹ́ẹ̀ lọ́wọ́ ìbéèrè lásán mo béèrè torí pé mo sì wà níbi ìwúyè náà lọ́jẹ́ ń béèrè lọ́jẹ́ ń sọ wípé àkíyèsí mi dandan ni kí n wá ṣàkíyèsí mi tí n bá délé pé wọn ò pọ́n Ọọ̀ni lé tó bó ṣe tọ́ àti bó ṣe yẹ àti pàápàá ìhùwàsí Aláàfin tuntun sọ́ọ̀ni kò tẹ́ a lọ́rùn nígbà tí mo sì sọ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn náà sọ pé àwọn náà rí Awikonko bó ṣe rí gẹ́lẹ́ lóye sọ kódà gan ó dùn àwọn wọnú egun kódà gan tó bá ṣe é ṣe kọ́ ni wọ́n mọ̀ lọ ni mo wá ní wọ́n ń jọba àní kó lórí aládé ọmọ lọ bó ni wọn ò ṣe ní lọ n tó fi yẹ káwọn èèyàn jáde pàápàá jùlọ àwọn tó wá látọ̀yọ́ pé kò rí bẹ́ẹ̀ o bóyá ojú tí mo fi wo ni o bóyá ìyà tó kọ sí mi ni o àwọn dẹ̀ ṣe báyìí wọ́n dẹ̀ ṣe báyìí wọ́n dẹ̀ ṣe báyìí kọ́rọ̀ ọ̀dẹ̀ tán n tá dẹ̀ rí ni pé ìtàn ni wọ́n gbé jáde pé sáfẹ́ kí Aláàfin ó dọ̀bálẹ̀ fún Ọọ̀ni ni kò sẹ́ni tó sọ pé k'Aláàfin ó dọ̀bálẹ̀ fún Ọọ̀ni n tá à ń sọ ni pé ńgbà t'Aláàfin fẹ́ ka ọ̀rọ̀ àpilẹ̀kọ bóyá níbẹ̀rẹ̀ tàbí níparí gbólóhùn kan gbọ́dọ̀ jáde láti dúpẹ́ lọ́wọ́ àwọn ọba tí ń bẹ níjókòó ní pàtàkì jùlọ Ọọ̀ni tilé Ifẹ̀
bẹ́ẹ̀ bá mọ̀ Yorùbá ní bẹ́ẹ̀yàn ọba mọ̀ gbà èèyàn mọ̀ mú wá bẹ́ẹ̀yàn ọba mọ̀ wípé ẹ̀tọ́ ni láti ṣàpọ́nlé Ọọ̀ni nírú àpéjọpọ̀ bẹ́ẹ̀ àwọn ọ̀dẹ̀ mọ̀ wípé ẹ mú wá ọtọ́ sọ Ọọ̀ni ẹ fọ́ Ọọ̀ni torí pọ̀ ní lórí aládé gbogbo àwọn tí wọ́n ń bú mi májẹ̀mú mo dá pé n ò ní bu yín ìtàn lèmi ò fi dá yín lóhùn láti dáhùn ìbéèrè tí ọ̀rẹ́ mi béèrè ta ni Ọlọ́run ó ní ó yẹ kí ààrẹ òpìtàn bá wa tú mo wá ní ó ṣeé ṣe káàrẹ òpìtàn kọ́ mọ̀ kọ́ mọ́ lè sọ tàbí kọ́ mọ̀ tiẹ̀ mọ̀tàn débẹ̀ torí pé ẹni ọmọ yìí ọmọ tọ̀hún ògún ọ̀rọ̀ kí àgbẹ̀dẹ ọ̀rọ̀ bàbà kí ni tọ́fàdí ìjà èmi àti àlùmọ̀rúfù tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọ̀rọ̀ Aláàfin àti Ọọ̀ni yìí náà ni lọ́dún 2020 tí mo sọ wípé ta làgbánú àwọn méjèèjì páwọn méjèèjì ń bára wọn jà káwọn àgbààgbà ó gbìyànjú láti parí ẹ̀ láyé bàbá wa Lámídì Adéyẹmí ẹlẹ́ẹ̀kẹta ńgbà tí mo sọ àwọn ìtàn tí mo sọ pẹ̀lú àwọn ẹ̀rí mọ jẹ́mi nsò ọ̀rọ̀ mo sọ̀rọ̀ Aláàfin mo sọ̀rọ̀ tọ́ọ̀ni sọ mo ṣe ń padà bọ̀ wá ṣètò débẹ̀ gbogbo ẹ̀ mo gbé jáde àlùmọ́rùfù pè mí ó ní àwọn ìtàn tí mo sọ yẹn òun ò jiyàn pé bẹ́ẹ̀ kọ́ lórí òun dẹ̀ fẹ́ràn bí mo ṣe sọ ṣùgbọ́n tí n bá fẹ́ mọ̀tàn Ọ̀yọ́ dáadáa n tó bí mi nú re o tí n bá fẹ́ mọ̀tàn Ọ̀yọ́ dáadáa kí n lọ bá Lájí Àbáàsì mo wá wò pé bàbá ní ká gbé ọjọ́ orí èmi àti Lájí Àbáàsì sẹ́gbẹ̀ẹ́ ara wọn ẹgbẹ́jọ ni wá kí wá ní ọ̀bọ fi sórí tí náà kí o ṣe kí ni Lájí Àbáàsì lè mọ̀ tẹ́mi ò lè mọ̀ oníwádìí ni Lájí Àbáàsì oníwádìí lèmi náà ṣùgbọ́n mi ò fẹ́ rọ́bìṣì ẹ́fọ̀tì Lájí Àbáàsì nígbà yẹn mo kàn mèsì ọ̀nù mo kàn dákẹ́ nǹkan sọ nǹkan kan torí mo wò wípé ọ̀nà àti jẹ́ tí ẹni kọ́mọ́dàbẹ́ ẹni pé èèyàn ṣàtakò èèyàn bí kì í bá ṣe lé ìtọ́sọ kan yìí tó padà dá wàhálà kalẹ̀ yìí mi ì ní ẹ́fà ìgéèsì Lájí Àbáàsì yóò mọ̀ sọ̀tàn tiẹ̀ sẹ́gbẹ́ kan ń mọ̀ sọ̀tàn tèmi sẹ́gbẹ́ kan ọ̀nà tí kálukú wá gbàgbọ́ ìtàn ọ̀tọ̀ọ̀tọ̀ ni akàwé agbọ́ àrọ́bá wọ́n sọ àrọ́bá fún wa a tún sì ń kọ́ ẹ̀kọ́ sí i a tún kọ́ ìmọ̀ sí i a tún ní ìmọ̀ sí i a tún gbọ́ ìtàn sí i ẹni ó bá sọ pé òun ti dópin ẹ̀kọ́ láyé ilé ayé ó ń tàn ti pin ìyẹn ló fà á tá a fi bẹ̀rẹ̀ sí ní lọ́mọ́ra wa lọ́wọ́ ní kọ̀ọ̀kejì ẹni ó bá wá wò dáadáa yóò mọ̀ wípé mi àkàndọ̀ra kòǹkò mi sọ ń jàgídíjàgan láì dé ìnà pẹ̀lú ẹmọ́jà fagùn rárá ẹni tó sọ wípé ládéládì ládé Aláàfin ọ̀ládé adé Aládìíkún la gbà fáláàfin àkàndọ̀ra kòǹkò mọ́mọ́ fẹ́ sọ̀tàn lónìí o mọ́mọ́ fẹ́ sọ̀tàn àkàndá mọ́mọ́ fẹ́ sọ̀rọ̀ lónìí o mọ́mọ́ fẹ́ sọ̀rọ̀ mo ń láǹfààní àti sọ fún gbogbo ọmọ Yorùbá wípé ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ wípé Ọ̀rànmíyàn ọ̀ládé ẹni ó bá pé bẹ́ẹ̀ kọ́ lórí ẹ pé kó ń tàn wá jiyàn Ilé Ifẹ̀ ló nìtàn Ọ̀rànmíyàn ò gbé adé kúrò nífẹ̀ẹ́ ṣé ẹ mọ̀ wípé ọ̀tọ̀ nìtàn tí wọ́n pa fún àgbà tá a wà nílé ìwé àkọ́bẹ̀rẹ̀ ìtàn tí wọ́n pa fún wa ni pé Oòduà bímọ kan Ọ̀kànbí ló kọ rẹ̀ Ọ̀kànbí wá bímọ méje kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀ kò sí ti ń jọ́kànbí gbogbo àwọn onítàn àrọ́ǹda tí wọ́n fẹ́ fìtàn fẹ́fọ́ ara wọn wọ́n fẹ́ fìtàn ṣàpọ́nlé ara wọn gbéra wọn lárugẹ gbélu wọn lárugẹ ṣàpọ́nlé ìlú wọn fún ìlú wọn ní iyì àti ẹ̀yẹ àtàpọ́nlé tí ò tọ́ sí wọn ni wọ́n ṣàgbékalẹ̀ àwọn àrọ́ǹda tán ìdí ni pé gbogbo ilẹ̀ Yorùbá mo ti túká ń wò rágbolé Ọ̀kànbí lélẹ̀ tó túmọ̀ sí pé ọ̀pọ̀lọpọ̀ ìlú la padà wádìí wọn padà wá sílé Ifẹ̀ ẹni ó bá pé bẹ́ẹ̀ kọ́ lórí kó wá sọ fún mi alákọ̀ọ́kọ́ nìyẹn ẹlẹ́ẹ̀kejì ẹ sọ ìlú tó wá gbadé látọ̀dọ̀ Aláàfin ní gbogbo ilẹ̀ Yorùbá ẹ sọ ìlú tó jẹ́ wípé Ọ̀yọ́ lọ sí adé fún wọn ẹ sọ fún wa á dẹ̀ sọ ọ̀pọ̀lọpọ̀ ìlú tó jẹ́ pé Ilé Ifẹ̀ lọ sí adé fún tó jẹ́ pé mi Àkàndá tọpa àwọn ìlú kọ̀ọ̀kan lára àwọn ìlú yìí gbogbo ìtàn wọn mọ́ padà tọpa wọn padà sílùú Ilé Ifẹ̀ ẹ̀rí mọ̀ jẹ́ mi ìsónù àwọn ìlú ọ̀hún sì wà láyé wọ́n wà láyé wọ́n lọ́ba aládé tá a lè béèrè lọ́wọ́ wọn tó bá fẹ́ rú wa lójú kí nìdí tí Ọ̀rànmíyàn ò ṣe gbádé kúrò ní Ilé Ifẹ̀ àkọ́kọ́ ìdí ni pé Oòduà gangan kọ́ ló bí a ti sọ eléyìí Ògún gangan ni bàbá ẹ̀ bàbá méjì kì í bíyàn Ògún ni bàbá Ọ̀rànmíyàn Oòduà ló tọ́ dàgbà bó ṣe ń dàgbà nínú ààfin Ògún náà ní ń kọ ní ìjà ní ń kọ lọ́dẹ ní ń kọ lógun tẹ́ bá wò tàn gbésí ayé Ọ̀rànmíyàn dáadáa ẹ rí i pé wọ́n ń rán káàkiri láti lọ pẹ̀tù sáwọ̀ láti lọ yanjú ọ̀rọ̀ wọ́n rán lọ bìíní wọ́n rán lọ gbá wọ́n rán lọ àwo wọ́n kàn ń rán káàkiri ni
larapá bẹ́ẹ̀ náà ló ti kúrò nílé Ifẹ̀ pé òun fẹ́ rìn jìnnà sílùú pẹ̀lú àmọ̀ràn àwọn àwòrò-ṣàṣà kó rìn jìnnà sílùú. ìdínú tí Ọ̀rànmíyàn ò fi ládé tí ò fi láǹfààní àti gbádé kúrò nílé Ifẹ̀. Kí wá nìdí tí wọ́n fi ń pè wọ́n ní ládéládé tán fi ń kì wọ́n ní ládéládé ládé Aláàfin ọ̀ládé adé Aládìíkún la gbà fáláàfin. ìtàn méjì ńlẹ̀mí Àkàndá gbọ́ tó jẹ mọ́ Aládìíkún. èyí tó wá jó tó ń bẹ̀ nìkan ni wọ́n mọ̀. àwọn méjèèjì ni wọ́n rí sọ. ìtàn àkọ́kọ́ mo gbọ́ nígbòho lẹ́nu àwọn Ìgbòho. ìgbà kan wà tí mo lọ sí Ìgbòho tí mo ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò pẹ̀lú kábíyèsí ọba Ìgbòho nígbà náà. bákan náà ó ní alága ọ̀jà tìlú àgọ́ ọ̀jà wọ́n ní àwọn làwọn ń já Aládìíkún pé adé àwọn wọn gbà fáláàfin torí wọ́n ní àwọn ní adé ṣẹ́ṣẹ́ fún. ìtàn tí wọ́n sọ fún mi ń Ìgbòho torí mi béèrè wípé kí ni ìtumọ̀ Aládìíkún kí ni ìtumọ̀ Aládìíkún ẹ jẹ́ n sọ báyìí pé ẹ̀gbọ́n mi olóyè Sunday Adéyẹmọ Ìgbòho gangan ló sọ ìtàn Aládìíkún fún mi nígbà tí mo béèrè. wọ́n jẹ́ kó yé mi pé baba ńlá baba wọn ó wà lójú ogun ó ti ń jagun tí n bá gbọ́ ìtàn yẹn dáadáa ó ti wá rẹ̀ ó wá kó sínú kòtò tán pè ní kòtò sọ́yà kan. kòtò sọ́yà yìí ikún wa isà síbẹ̀. àwọn tí wọ́n ń lé bọ̀ ó kó sínú kòtò sọ́yà yìí àárẹ̀ ti mú un ṣùgbọ́n tí wọ́n bá rí ńbẹ̀ wọ́n pamọ́ bẹ̀ ńbẹ̀ ni ikún kan ti dé. ikún yìí ó sì mọ̀ wípé àwọn ọ̀tá ń lé bọ̀ gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣàlàyé ẹ̀ fún mi. ó wá bẹ̀rẹ̀ sí ní wa yẹ̀pẹ̀ sórí baba ńlá baba àwọn yìí débi pé àwọn ọ̀tá ọ̀mọ bíi tó sápamọ́ sí mọ́ pé ìdí nìyẹn tí wọ́n fi ń kí àwọn ní Aládìíkún. bó wá ni adé wọn ṣe dọ́wọ́ Aláàfin ṣe mọ̀ wípé ogun ló tú Ọ̀yọ́ léká ńdò níhìn. ogun tó tú Ọ̀yọ́ léká Aláàfin tó kù níbẹ̀ tí ń lọ sí Ìgbòho wọ́n sàmọ́ sọ wípé Ọ̀yọ́ ilé ń bẹ Ọ̀yọ́ Ìgbòho ń bẹ Ọ̀yọ́ Àtìbá ń bẹ. Ọ̀yọ́ Ìgbòho ni wọ́n ti gba adé Aládìíkún fún Aláàfin. ìtàn kejì nu. ìtàn àkọ́kọ́ àwọn alágọ̀ ọjà wọ́n ní àwọn làwọn ń jẹ́ Aládìíkún pé náà fi ń kí Aláàfin ní ládéládé ládé Aláàfin ọ̀ládé adé Aládìíkún la gbà fáláàfin. àwọn Ìgbòho ní àwọn làwọn ń jẹ́ Aládìíkún. kò síbẹ̀ ṣe fẹ́ kí Ìgbòho láyé ẹ sọ wípé ládéládé ládé Aláàfin ọ̀ládé adé Aládìíkún la gbà fáláàfin. lélẹ́yìí tó túmọ̀ sí wípé Aláàfin ọ̀ládé kí mo wí Aláàfin ọ̀ládé ó ti di ìsí méjì. ìtàn tó fi àbí ká sọ pé àrọ́bà tán fìdí ẹ̀ múlẹ̀ wípé Ọ̀rànmíyàn ò jẹ ọba lọ́yọ̀ọ́ rí o. gbogbo nǹkan tí Ọ̀rànmíyàn ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ bí alákòóso ní í ṣe. ọmọ rẹ̀ Dàda ńlọ́kọ́jọba Ọ̀yọ́ èyún Àjàká Àjùwọ̀n ńlọ́kọ́jọba Ọ̀yọ́ lẹ́yìn ẹ̀ ní Ṣàngó àbúrò rẹ̀ lọ́jọba lẹ́yìn ẹ̀ ni wọ́n tún lọ mú Dàda wá padà wọn Dàda ò wàjà kò kú torí pé wọ́n rí i pé àwọn Ọ̀yọ́ ní ó ti tutù jù àwọn ìjòyè Ọ̀yọ́ ńgbà náà kò sí nǹkan tí wọ́n jẹ jù sákọ́lẹ̀ lọ kò síjọba tí ń sanwó oṣù fún yẹn ńgbà náà ìsákọ́lẹ̀ wọn ń jẹ wọ́n á rí i pé Dàda ti tutù jù Dàda ọgbà sákọ́lẹ̀ tó bó ṣe yẹ kó gbà sákọ́lẹ̀ àwọn ìjòyè ò rí jẹ mọ́ eléyìí ti tutù jàre ojú àbúrò rẹ̀ yìí òun dá ṣáṣá dáadáa eléyìí jagunjagun ni yọmọ rán alógun yọmọ kẹrù yọmọ kó nǹkan wá ní tí Ọ̀yọ́ gòlé tí wọ́n jókòó lé láyé ìgbà náà ní ogun jíjà kí wọ́n jà sọ́tún jà sósì kí wọ́n gbalẹ̀ ń bí kí wọ́n gbalẹ̀ ń bí kí wọ́n kẹ́rù jọ wọ́n á mọ̀ kíra wọn pé ogun gbadú ọ̀ràn sẹ́ẹ̀kùlé ẹlẹ́ẹ̀kùlé kó lè bá a dìjà kó lè bá a dá pọn kọ́mọ aládé ó lè rí jẹ́ ń bẹ torí pé ìjà làwọn fi sọ láìjà làwọn fi sọ̀rọ̀ ìjà làwọn fi kó dúkìá jọ nílùú Ọ̀yọ́ Aláàfin. láìpẹ́ a sọ ọ̀pọ̀lọpọ̀ àrọ́bá ìtàn eléyìí tí mo sọ yìí
ẹni ó bá pé bẹ́ẹ̀ kọ́ lórí tó sọ fún wa wípé Ọ̀rànmíyàn gbádé kúò nílé Ifẹ̀ kó sọ̀rọ̀ adé tó gbé kúò ìgbà tó gbádé kúò ìdí tó fi gbádé kúò ẹni tó gbádé fún un. àìláǹfààní àti gbádé kúò nílé Ifẹ̀ ńlọ jẹ́ kí ọkàn Ọ̀rànmíyàn wà nífẹ̀ padà tó fi padà wálé Ifẹ̀ láti wá jọba. Ìtàn ọjọ́ mìíràn tàbí ká sọ wípé kí n kọ́kọ́ gbàṣẹ́jú bíi méjì lọ́wọ́ yín tí n bá padà dé tí n bá lè nà yẹ́ síwájú wọ́n nà á ẹ ṣé púpọ̀. mi ò gbàgbọ́ pé àyà lè wòlé bọ̀tí ń gbógun yẹn pọ̀ tí mo rí pé áìdà kí n lo ẹ̀wọ̀n ọ̀ kí n kú ìkan ṣẹlẹ̀ náà tí mo kóra mi sí. and then ohun tí mo ṣe ni pé tí n bá lọ lé wòlé lé wọn á gbowó lọ́mi ń lọ lórí ìkan àti ẹ̀wà lábẹ́kúta tí mo lọ lọ́ba ni wọ́n ra àwọn fẹ́ bá ń ṣe ra padà wọ́n bá ń gbẹ́lẹ̀ wọ́n gbé mi jù bẹ́ẹ̀ ń dẹ̀ ra ẹran ńlá mo dẹ̀ fún lówó owó yẹn náà mo lọ yá ni. ṣé wàá mọ tó yà mí lẹ́nu ìgbà mo á débẹ̀ mo á rí i pé ọmọ ewúrẹ́ kékeré báyìí ni wọ́n rà náà lọ pa owó yẹn rántí náà. mo bá yarí pé akọ̀yẹ́kẹ́ síbẹ̀ díbàlà wọ́n ní ta ń pè wá bí wọ́n ní agbára díbàlà ẹ̀fùká lọ wá bí lọ́wọ́ sọ́dọ̀ àwọn. ó lè sá ó lè yíra lẹ̀ rọ́ máa wọn. àwọn tí òye á máa dá sí nígbà míì tẹ́ ẹ bá ìmọ̀ràn tí mo lè finú tẹ́ ẹ bá bọ̀ ọwọ́ wòlé èké tẹ́ ẹ bá finú tó dáa bá ṣe àdúrà yẹn gbà. mo wá jókòó pé ṣé àdúrà ọjọ́ kan tán rán mi lọ ìlú wa kíde wòlíì yẹn rán mi lọ sí nígbà wàhálà ẹ pọ̀ tí mo lọ last ó ní lọ fẹ́ràn àbọ̀sìn tọrẹ àsánsó mi mọ́lẹ̀ ni. ó wá ní obìnrin ni mo gbọ́dọ̀ fún tí n bá fẹ́ bọ́. ẹran àbọ̀sìn kí n fi tọrẹ olóbìnrin mo gbọ́dọ̀ fún tí n bá fẹ́ fún òkè obìnrin wo lẹ́ẹ̀fún tí ó gbà lọ yìí. nígbà tí o sọ pé o ní ìdí ẹran. tẹ bá ti mú débẹ̀ ni ó ti fura ẹran àbọ̀sìn ẹran kínkín tọmọ fi ń ṣègbéyàwó pé nígbà láyà àtijọ́ ẹ kò ní gbà yóò ọ lè kéré lórí kan kí gbé lè pé ẹ fẹ́ lọ àwọn ni. and then ẹni tó wá súnmọ́ mi mo lọ fún ìgbà mo wá fẹ́ ni ẹni wá ní àwa ló yẹ ká mú ẹran wá látòkò fún ẹ kì í ṣe pé ọ̀rọ̀ mú wá láti gbòòrò pé ṣùgbọ́n màá gbà lọ rẹ̀ ó ti yé wọn because ẹni tó lè yọ mí òun lóbìnrin so mi ó dè mí mọ́ tá sokùn mọ́ sí lọ́rùn mi ò lè ẹran yẹn ìgbà tó kọ́ sọ fún mi mo lábọ́mi lẹ́sàn ni. ìgbẹ̀lẹ́sìn ti yín. ṣe ni mo lábọ́mi lẹ́sàn ni nígbà kí yẹn sún mi kàn gírí mo lọ bọ́ ọ̀ràn ṣẹlẹ̀ pé ẹ jọ mo ṣe tán oṣù yẹn nìyí padà dé báyìí mi ẹ wá mọ tí mo wá ń wò pẹ̀lú ìbùkún àti ìyá tó lọ ń ṣe fún mi láti gbà mo ti bẹ̀rẹ̀ nítorí ìdáàdúrà àwọn èèyàn torí pé àwọn èèyàn ìgbàgbé mi táwọn bá gbà wọ́n mọ̀ ń dá mi wọ́n mọ̀ ń ṣe mí lóore èmi òun náà dá májẹ̀mú ṣùgbọ́n wọ́n mọ̀ ń mọ̀ pé ẹni lọ́lọ́run ló fà wá bẹ́ẹ̀ ni. kò sí ẹ̀dá tó máa wà nílé ayé tí ò ní níṣòro gbogbo ẹ̀dá tọ́lọ́run bá dálé ayé ló níṣòro lọ́ka bíbélì lọ́ka Kùránì dáadáa wàá rí i pé gbogbo àwọn tán jẹ́ ni Ọlọ́run pápátá náà là sọ̀rọ̀ kọjá o ti wá gbọ́rọ̀ bàbá ìkọ́ rẹ̀ láti bẹ̀rẹ̀ títí dé sẹ́yìn sọ fún mi eléyìí tó sweet nínú ìbẹ̀rẹ̀ ìrìnàjò ayé wọn Yorùbá sọ wípé tí kòkó bá ń ṣe sùkọ̀ sẹ́yìn tí ń gbọ́ poroporo odó ni máa ń jára àdúgbò kalẹ̀ anybody tó bá ti ń wá magic mọ́ yà lọ́dọ̀ wọn tó ń fẹ́ àbámọ́ dá magic kan dájọ́ fún ọ pé ìgbà tí ọ̀nà sì tọ́nà ọ̀la tí nǹkan ṣẹlẹ̀ ní tọ́nà àbáyọ máa dé sí sọ̀rọ̀ ẹ̀ don't bother to call him bọ̀ onígbàgbọ́ nínú Ọlọ́run ó mọ̀ wípé Ọlọ́run tá à ń sìn Ọlọ́run tó dáa ni Ọlọ́run tí ò fẹ́ kẹ́nìkan kó ṣerú ẹnìkan Ọlọ́run tí ò fẹ́ kẹ́nìkan kó sunkún ó fẹ́ kí gbogbo wọn rẹ́rìn ayọ̀ but ó wá lásìkò fún kálukú wa ìwọ ni kó o bá wòlíì àìkọ́ rẹ̀ sọ̀rọ̀ torí pé àwọn ọ̀jọ̀gbọ́n máa ń sọ̀rọ̀ kan wọ́n á níṣẹ́ tí wọ́n ti parí náà máa gbé wá sọ́dọ̀ èèyàn wọ́n lè yàn ní gbaṣẹ́ ẹjọ́ ní gbaṣẹ́ ọ̀ràn iṣẹ́ tí wọ́n ti parí tọ́lọ́run ti parí because tọ́lọ́run bá ti parí iṣẹ́ yóò dàbí ẹni pé èèyàn máa ṣe effort kékeré lèèyàn máa put in gbogbo nǹkan yóò dẹ̀ dán mọ́rán àwọn èèyàn people be like olómọ kìíní yẹn ṣe adégbé olómọ ṣe so orí ọ̀fẹ́ Ọlọ́run lèèyàn máa ń jẹ mọ́ now tó o bá níṣòro èyíkéyìí tó o fi gbàgbọ́ Ọlọ́run pẹ̀lú ẹ̀ pé wòlíì àìkọ́ rẹ̀ Yorùbá lẹ́ni tá a mọ̀ délé ẹni tá a mọ̀ yẹ́ tá a mọ̀ bá bẹ́ẹ̀ agarada mo mọ wòlíì Reuben àìkọ́ rẹ̀ dáadáa and I can beat my chest for him on him to anybody ní pé ókè o mo mọ ìrántí Ọlọ́run ilé dáadáa mo dẹ̀ mọ̀ wípé èèyàn kì í bọ́lọ̀ ń dò pọ̀ kó pàdánù. nọ́mbà tẹ́ lè pè mí sí mo máa ń sọ́nà lórí fóònù ara ń tó ẹ̀pù mi nìyẹn
kò jẹ́ dandan pé ń wá sí Nàìjíríà tàbí kéèyàn ó rí yín lójú tàbí kẹ́ rí mi lójú korojú tẹ́ bá ti pè mí màá sọ́nà fún yín tí n bá ti sọ́nà fún yín ntọ́lọ́ ń bá wí àá ṣe nọ́mbà tẹ́ lè pè mí sí rè 070 84 74 20 61 lórí WhatsApp nọ́mbà ni ẹ pè mí sórí WhatsApp yẹn máa rọrùn ju direct lọ tẹ́ bá pè direct náà pẹ̀lú nọ́mbà yẹn ń gbé ṣùgbọ́n WhatsApp yẹn máa get tí bá miss call yín màá lè bá yín sọ̀rọ̀ padà màá lè pè padà 070 84 74 20 61. 070 84 74 20 61. nọ́mbà tẹ́ lè pè ìránṣẹ́ Ọlọ́run alààyè ikọ̀ àti ìríjú Olódùmarè àgbà wòlíì Prophet Ruben Àìkọ̀rẹ̀sínú lágbára Ọlọ́run tí bàbá ṣe é ṣe ilé ayé wọn ò ṣòro ṣe tèmi ṣe é ṣe ilé ayé mi ò ṣòro ṣe tiẹ̀ náà gbọ́dọ̀ ṣe é ṣe. ẹ káàbọ̀ padà Àkàndá ló rọ̀rọ̀ lẹ́nu bíi tejò ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tá à ń sọ lónìí ń ló ti yẹ ká sọ ti pẹ́ ṣùgbọ́n tá à ń wo wípé ká má fi gígùn ojú tó ti jiná yíò túmọ̀ sí pé ká má fi igi gójú egbò tó ti jiná ká má bálé ayé lọ bẹ́ẹ̀ ká má tẹ̀síwájú báyé ṣe ń lọ ká má sàsọkù tàn tí mégún dìjọ rẹ́lẹ̀ Ọ̀yọ́ ni ọgbà o Ọ̀yọ́ ló ní ká ka ẹrú ńláwa náà fi ní bàbá lè kẹrú bínú ẹrú bá lè bàjẹ́ kó bàjẹ́ àìsí lè jà nílẹ̀ bàbá mi ò débí bí èèyàn bá lè jà ọdún iwájú ta lè bàbá ẹni gbèjẹ ẹni mo gbọ́ tọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn ń dún màwúrú nílùú Ọ̀yọ́ tàbí tí wọ́n jọmọ Ọ̀yọ́ ẹjá sòótọ́ ọ̀rọ̀ kan fúnra wa kò sí àrà tẹ́nìkan kọ́ fẹ́ nìkan kan dá wọ́n bá ń bọ́ sí ilé ké fún ọ wọ́n gbà ó bọ́ ọ bá sì mú ìwọ lọ mọ̀ Àkàndá ọ̀rọ̀ Awíkonko ọ̀rọ̀ tó délẹ̀ yìí ọ̀rọ̀ ọ̀jà kọ́ ọ̀rọ̀ jàngbọ̀n kọ́ ìjà àtàn là ń jà ìjà àtàn là á jà ẹni tó bá sì kọ́kọ́ rẹ̀ ni yóò dàkẹ́ bọ́ bá rẹ̀ mí lọ́la mo lè sinmi ṣùgbọ́n mo mọ̀ wípé kò lè rẹ̀ mí lọ́la ọ̀pọ̀lọpọ̀ tán bẹ́ ńlẹ̀ tá a padà tú síta torí òní kọ́ torí ọ̀la àwọn ọmọ wa ni ká má sọ̀rọ̀ ńlá fi mú sùn lọ tẹ́lẹ̀ tewúrẹ́ fi ń dọ̀sùn jẹ mọ́ni lọ́wọ́ ká má sọ̀rọ̀ ńlá àwọn èèyàn kan fi dorí ìtàn kodò náà fi ń ti lè súró fi pàdídà tí fi ń lájá ni onílé fi ń di àjèjì lónílẹ̀ fi ń di ẹrú oríṣiríṣi ìtàn ni wọ́n pa tó sì jẹ́ pé a padà láti wá sọ bó ló ṣe jẹ́ gan-an Àkàndá ọ̀rọ̀ Awíkonko ajáwó àrò Awíkonko aṣọ lójú ọlọ́rọ̀ bọ́lọ́rọ̀ bá gbọ́ kí baba ńlá baba ọlọ́rọ̀ ṣe lẹ́yìn kí baba ńlá baba ọlọ́rọ̀ ọmọ mọ́jú kọ́mọ rẹ́rìn àwòmọ́jú ẹkùn wẹ́yí òkè àgbàdo inú ògo ti dà àwòmọ́jú fádìẹ bọ́ bá dọ̀la akọ̀la ẹnu lẹ̀sẹ̀ fi pè kúrọ̀ ojú ọ̀nà Àkàndá wọ́n tún láǹfààní àti tó padà wá títí ìgbà náà ẹ má ṣe tí n kò ní ṣe ẹ má jà ẹ má fàjàngbọ̀n ẹ má dà lóru àánú Olódùmarè ò ní fẹ́ nìkọ̀ọ̀kan wá sílẹ̀ o ẹ láìkẹ́ follow page mi lórí Facebook Awíkonko TV ẹ subscribe sí YouTube channel mi Awíkonko TV bẹ́ẹ̀ bá wá ní nǹkan pàtàkì tẹ́ ẹ fẹ́ kájọ sọ ẹ já sọ lórí WhatsApp +234 904 851 9362 +234 904 851 9362 ọ̀rẹ́ mi tó ṣépè kí ló kọ rẹ̀ Adésọ̀kan Adémọ́lá ó ní Awíkonko kò ní dáa fún bàbá rẹ̀ bàbá tiẹ̀ ló ń bá wí o ìyún bàbá tó bí Adésọ̀kan Adémọ́lá ó ní kò ní dáa fún bàbá òun ọmọ àlè lásán lòun ìtàn ò lè yí padà láéláé Ọọ̀ni jẹ́ spiritual father ìran bàbá aláwo ni Ọọ̀ni jẹ́ Aláàfin ló ní ààfin wo láláàfin ni wọ́n bá lẹ Yorùbá ní Aláàfin jẹ́ ìtàn kò sì lè yí padà láéláé torí pé tàn ò lè yí padà náà ló jẹ́ ká mú ìtàn tí ò lè yí padà jáde wá fún yín ẹ̀yin lẹ fẹ́ yí ìtàn padà àwa ò sì ní gbà kẹ́yìn ó yí ìtàn padà ta lọ́mọ̀ tàn ta ní sọ̀tàn ìtàn wo lójójú lówó ìtàn wo ń gbàrọ̀ gùdù bẹ́ẹ̀ rí wípé eégún ò ní sẹ́mọ́ ńgbà tá a bá parí ìtàn fúnra wa Kẹ́nìdí tí Ọ̀rànmíyàn fi padà rí jọba nílé Ifẹ̀
Rànmíyàn lọ́ba tí ò dé agbárí, Rànmíyàn lọ́ba tó fẹ́rẹ̀ ìjọba. Èmi Àkàndá ń bọ̀ pẹ̀lú ìtàn. Èdè àti àṣà Yorùbá ò ní parun, orílẹ̀-èdè Yorùbá ò ní dàrú, ìlú ẹnìkọ̀ọ̀kan wa yóò tòrò mìnìmìnì, àjùwàṣe o. Awíkòǹkò Development Fans Club, ilé aláyọ̀ ilé wa. Awíkòǹkò Development Fans Club, ilé aláyọ̀ ilé wa. Ẹgbẹ́ tó dúró fún ìdàgbàsókè àti tẹ̀síwájú èdè àṣà àtún àjogúnbá ilẹ̀ Yorùbá. Ẹgbẹ́ tó fẹ́ ìrẹ́pọ̀ gbogbo ọmọ Yorùbá tó tún gbé àṣà àti ṣe Yorùbá lárugẹ. Awíkòǹkò Development Fans Club, ilé aláyọ̀ ilé wa. Awíkòǹkò Development Fans Club Worldwide, ẹgbẹ́ tí kò rọ̀gbọ̀kú lé ìjọba, ẹgbẹ́ tó dúró fún ìdàgbàsókè àti ìtẹ̀síwájú èdè àṣà àtún àjogúnbá ilẹ̀ Yorùbá pẹ̀lú àtìlẹ́yìn gbajúgbajà pèdèpèdè ni Àkàndá ọ̀rọ̀. Awíkòǹkò, ẹgbẹ́ tó ń fẹ́ ìrẹ́pọ̀ gbogbo ọmọ Yorùbá, ẹgbẹ́ tó ń gbé àṣà àti ṣe Yorùbá lárugẹ, ẹgbẹ́ tó dúró láti ṣàtìlẹ́yìn tó gbọngbọ́n fún Àkàndá ọ̀rọ̀. Awíkòǹkò àti àwọn ètò rẹ̀ káàkiri àgbáyé. Àǹfààní wà láti darapọ̀ mọ́ wa. Ẹ bá wa sọ̀rọ̀ lórí WhatsApp nìkan, ẹ lè pè wá, ẹ lè send text message tàbí voice note pẹ̀lú àwọn nọ́mbà wọ̀nyí: +234 8053270136 tàbí ààrẹ ẹgbẹ́ Adéolú Adékọ́lá lórí +17048912729. Awíkòǹkò Development Fans Club Worldwide, ilé aláyọ̀ nílé wa.